mufa'alatun fa'ulun mufa'alatun fa'ulun da'uni ma'ashara li ulama da'un asifu shababi bi atoi ayaga shababi ajani jabio misaluka nafu atunga isu samani izama nazalale aisu bi aridi namamuzo me nabati bila mirohi akawmi innama likausa kakaizin yekidu likauli mingeri riyai bishone atija ati ila orabi jaza kairu fidi ati rokai onilita Allah onilita asibama afa kitabala riyadati ho ma ajae kamahi wa minhum sayyidi gausha shababi rihalatukum bàbá ṣe dé láti Canada ni bàbá gba Saudi lọ Canada mo wá ní rihalatukum wa baytukum firahi ilé tá a sí January àwọn òpé òpin oore ni àmọ́ náà wá ní àgbàmúragájá ń bẹ mo wá ní rihalatukum wa baytukum firahi bezilika irọ́tì amúladà tó hàn tàbámá bàbá ọpẹ́ ní eléyìí ọpẹ́ la fèyí dá fàmá lélẹ̀ mọ́rẹ́ èmi gé irí ìdòwà yìí ọlọ́run ìláyì zèlè sọ ìrèzè ìnàbẹ̀ ìtàn ní káyọ̀ láàyò máa níbi làbùkà ọlọ́run dákun mọ́jẹ́ fẹlẹ́ ìjásẹ́kún wọ́n ní bíláàkà èrè láyò máa ló gbé bùkà bíláàkà èrè láyò máa ló gbé ọ̀kà àlá. mo fà àlàtún mo fà àlàtún fà olú mo fà àlàtún mo fà àlàtún fà olú. àbáwá bí kan ọlọ́run níjọ́ ìyàjẹ́ láíláí. àmín. ọ̀dọ̀ àlùfáà wa tó kù tá ń lọ nísìnyí àbáwá algali consider 3 minutes. aligali. bàbá mi àgbà eléǹde of Èkówèndé. ẹ mọ̀ wá dáadáa. ọlọ́run jẹ́ mọ̀ wá dáadáa sà. àmín. alibarikola dr Muhammad